ṣògùn o, ikú ẹran, ó ṣògùn o, ikú ẹran, ó ṣògùn àrò. ẹ̀rún kò èèyàn yè ọmọ ajá ó wálé àtẹ̀yàn pẹ̀lú. Ọdẹ nìyí, Lágbára Ọlọ́run ọdẹ ní ọdẹ mìíràn ni. orúkọ yín ti jẹ́ Akíntúndé Erinwọ̀wọ̀. Akíntúndé Erinwọ̀wọ̀. Erinwọ̀wọ̀. Bẹ́ẹ̀ni. Kí ni ìtumọ̀ Erinwọ̀wọ̀? Ọ̀rọ̀ tó lọ tó pọ̀ ni o, ṣùgbọ́n ó kọ ìdílé ni, ó kọ bàbá láti bí ìran yóò ti tó ìran 22. Bẹ́ẹ̀ni, eégún kan ló ń jẹ́ bẹ́ẹ̀. Eégún ilé yín ní ń jẹ́ Erinwọ̀wọ̀. Bẹ́ẹ̀ni, kò pé méjì lọ́yọ̀. Ìbà. Àwọn aláròódáhùn, àwọn ọmọ kéékèèké tá a jọ jẹ́ bí àwọn ọ̀rẹ́ àbúrò wa ní ẹ̀sẹ̀sẹ̀ tún dá ìkànlẹ̀ láwẹ́ bí ọdún 3 sísìn. Ṣé ẹ sì mọ̀ pé kò sí bí bàbá ò ṣe wà tí ò ní bímọ, kò sí bí àbúrò ṣe wà tí ò ní lẹ́gbọ̀n, àbí tẹ́gbọ̀n ó wà tí ò ní ní àbúrò. Àkàkún pé a ti ní ọmọ àti ní àbúrò. Ṣùgbọ́n lẹ́nu ìgbà tí mo dáyé tí wọ́n ti bí mi, n gbọ́ Erinwọ̀wọ̀ ìlú kankan rí tí ń jẹ́ Mọ̀wọ̀lú. Erinwọ̀wọ̀. Ìdí náà tó fi jẹ́ pé ó kọ èmi gbogbo wa gbèrú. Ọ̀dà, ta ló kọ́ yín lọ́dẹ? Ta lọ̀gá yín? Iṣẹ́ ọdẹ n lè sọ pé mo kọ́, mo sì lè ní mo kọ́. Àjẹbí iṣẹ́ ìran ni, iṣẹ́ àtìrandíran ni. Oníkòyí ni wá, bẹ́ẹ̀ sì ni Ọlọ́fà ni wá. Ẹ sì mọ̀ pé ìran Oníkòyí kan ní iṣẹ́ àgbẹ̀, iṣẹ́ ogun jíjà ní iṣẹ́ wọn. Kò sì sí jagunjagun kan tí ò ní ṣiṣẹ́ tó jẹ mọ́dẹ. Lédè kan, ẹ kọ́ sí ọdẹ. Iṣẹ́ ìran ni, àjogúnbá ni, mo bá nílé ni. Ta ló gbébọn lé yín lọ? Kódà kì í tún ṣe bàbá mi. Bí mo ṣe ní mo kéré mọ́, mo bá bàbá tó bí bàbá mi láyé pẹ̀lú bí bàbá mi ṣe dàgbà tó. Ìbọn bàbá mi ti ń bẹ lórí igun ilé. Nígbà wọn bí mi, wọ́n ní wọ́n kọlà fún mi. Wọ́n sá ní pé ẹnìkan wà tó jẹ́ bí ọmọ bàbá mi tó kàwé. Ibi ojú láyé dáyé lajú dé tójú ládé, ẹ má kọlà fọmọ mọ́ o. Mo sá rò pé nínú bá a ṣe gbọ́, mo wà bóyá bí ọmọ ọdún 6. Wọ́n sá ní wọ́n ń sọ ọdún eégún lọ́wọ́. Lédè kan sá, bí a ti ń ṣe bí mi ṣe lọ bọ́ bí ìbọn nu. Wọ́n sá ní mo gbébọn. Lẹ́mọ̀ ọmọ kékeré tí ò tí mọ̀ kan. Lóyìnbó kí wọ́n ọmọ ìyá àti mọ́ṣẹ́ tí ò ṣe. Mo pé nígbà tó di 1999, bẹ́ẹ̀ ni àwọn ẹlẹ́rìí wà tí wọ́n pọ̀ dáadáa. Bàbá Jókídẹró Òjó Ògúnbáyọ̀nlé ọdẹ tó jẹ́ alága ọdẹ Ọ̀yọ́ state lónìí. Mo lérò pé bàbá wọn nígbẹ́ kan tí ọmọ ọdẹ lókè ọba lọ́dún kí wọ́n tó wá dẹ̀gbẹ́ òun, àwọn ará olórí wọn dẹ̀gbẹ́ èṣù. Bàbá mi sì ń sin ajá tó pọ̀, àtajá Haúsá àtajá Yorùbá. Mo lẹ́gbọ́n kan gbà náà wọ́n jẹ́ Akíbù. Mo sá lérò pé ẹ̀gbọ́n òun wọ́n mú mi lẹ́yìn torí pé àwọn ajá ò mójú wọn. Èmi ni màá kó ajá tẹ̀lé wọn lọ́gbẹ́. Mo ṣe ń lọ ọ̀gbẹ́ báyìí, tí n bá sì lọ ọ̀gbẹ́ bá máa rẹ́ran bùbá, kí n sì wá máa pe ọdẹ ọmọ èké. Tí n bá pe ọdẹ, èmi ò mọ̀ pé èèyàn máa dákẹ́ ni. Wọ́n sì sọ pé tó bá ti pe ọdẹ lẹ́ẹ̀kan ó dákẹ́ ni. Nígbò yá bàbá ní pé ọmọ tí ó ti di wípé à ń ṣe nǹkan nu ilé lọ gbébọn lọ yìn kí ló kù lẹ́yìn kẹ́kọ̀ọ́ bí ó ṣe mọ yìnbọn sẹ́ràn. Tí ẹ bá jí bàbá Akíbù bá ti ń lọ ọ̀gbẹ́, wọ́n bá ní pé ọyá ẹ gbébọn Akin lọ́wọ́. Ẹ má gbé fún nígbà ìgboro tó bá ti dénú ọ̀gbẹ́, tó bá ti rẹ́ran lẹ́lẹ́ yíbọ̀. Yìnbọn sí. Níjọ́ òun, a sá lọ dẹ̀gbẹ́ ní pápá arìn díẹ̀, dé pápá ẹlẹ́fọn, ọ̀sán ti pọ́n bá ní ẹjẹ́ ayípo sódò ọba ká lọ mú mi láàrin pápá pọn yẹn ń nù hànàngẹ́. Mo sì wo kinní ọ̀hún ló bá sì pupa ńlẹ̀. Ṣé ń bí lónìí? Àdúrà gbà, èmi náà dọdẹ. Wọ́n bá yìnbọn sẹ́ràn. Wàláhì tàláhì ògùn lákàáyé ọgbọ́ ẹran òkú mbẹ. Irú ẹran wo ni? Ìgalà ní í ṣe. Awọ ọ̀gá lọ ń bẹ́nu lé bàbá mi dòní àárọ̀. Ibi téèyàn ó ti mọ̀ pé ọmọ yìí ètí mọ̀ bọ́yìn tó tọ́. Ìdí ibi ìrù ẹran ni mo yìnbọn sí. Ẹran wà wá kẹ̀kẹ́. Awọ ọ̀gá lọ láti 1999 ń bẹ́nu lé mi dì sí bí mo ṣe ń sọ yìí. Wípé ẹran tí èèyàn kọ́kọ́ pa láyé. Àwọn tọ́rọ̀ náà ṣe júgbà náà. Bàbá Láníyì ní Ìlọ́ra, bàbá Àdìsín, Jagudu. À ń pe kọ́lọ̀ fọ̀run kẹ́ wọn. Àwọn méjèèjì kú bọ̀ ọmọ wọn bẹ láyé. À ń pe bàbá kan ní Akágúlúntú.
wọ́n máa pè wọ́n ní akápò bàbá yẹn náà ti kú à ń pe bàbá kan alájà ni wọ́n àwọn àtàwọn ajá wọn lájọ́ mọ́ sí à ń pè wọ́n ní ọ̀gọ́dọ̀ olórí èwe ní Sàngá àwọn tá a jọ wà ń gbẹ tí wọ́n jẹ́ àwọn bàbá mi ṣùgbọ́n àwọn mẹ́ta alájà ni wọ́n bàbá Láníyì yìí sálájà tiẹ̀ ní ẹ bá ní aláka irú ọṣẹ wo lè wé ọmọ yìí irú kí lè ṣe ọmọ yìí ibi mo ti dọdẹ nù ibi tí mo kéré dé lọ́dún náà lọ èyí ṣe ẹran tí wọ́n kódà tí wọ́n sọ pé yá ẹ dátan rẹ̀ méjì ẹgbẹ̀rú wọ́n bá mi rú ni mo ṣe di pé mò ń bá bọ̀ wẹ́rẹ́ bí eré bí àwàdà ìyá ẹran àtòjọ mẹ́ta. Nígbà tẹ́ wá ti bẹ̀rẹ̀ sí ní ṣe ọdẹ gbọ́ jẹ́ pé ìyálà lẹ́ra àkọ́kọ́ yín. Bẹ́ẹ̀ni. Kí wá làwọn àrírí yín gbẹ ti dọdẹ tán? Àwọn gbòòlẹ̀ lọ àlọ́gbó báyìí tó ṣẹlẹ̀ lọ́rùn rè àlọ́gbó báyìí àwọn àrírí yín mo fẹ́ gbọ́ báyìí. Elédùmarè ìbárẹ́ o ìbá ọ̀sẹ̀ ilé ayé ìbá wọn ìbá dọdẹ o wọ́n ti rí oríṣiríṣi ìrírí èyí tó ṣeé kà èyí tí ò ṣeé kà ṣùgbọ́n bíi méjì kan bẹ tó jẹ́ mọ́ nígbàgbé tí ò ṣeé gbà àwọn tí ò ṣeé kà ẹjẹ àgbọ. Mo lérò pé ní ọdún kan kódà kìí ṣe ọdún tó ti pọ̀ jù bóyá bí ọdún 12 sísìn ìgboro gan ni kìí tún ṣe inú igbó ọ̀rọ̀ yìí ó dàbí pé orí ayé la wà àwọn tó lè jẹ́rìí rẹ̀ lè jẹ́rìí rẹ̀ torí bí mo ṣe kéré mò ń ṣe ọdẹ gbó mò ń ṣe ọdẹ ìgboro mò ń ṣọdẹ mo lérò pé àwọn ń ṣọdẹ ní ibì kan ládùúgbò Owódé wa ní Ọ̀yọ́ níbí wọ́n ń pè bẹ̀ lódò ẹran ní street P-Mark hospital ládàbọ̀ tún kàn mẹ́mẹ́ báyìí tó yí bíìrì báyìí tó bá ti dalẹ̀ èmi àtàwọn ọmọ tá a jọ ń ṣọdẹ àwa 4 là ń ṣọdẹ á jókòó ń bẹ̀ bí aago 10 sí aago 11 nígbà bá rí pé mọ́tò àkọlùkọgbà mọ́tò ó ṣẹlẹ̀ díẹ̀ kí ni ya ẹ̀yẹ lọ sálẹ̀ èmi ò lò òkè òkété ní ilẹ̀ tó pa Ọ̀ṣun àtọ̀yọ́ pọ̀ tí wọ́n ń pè tó bá kó orí fẹ́ǹsì ẹ̀ báyìí àwọn òkété òmìnira káàkiri bẹ́ẹ̀ ń wà gbé mọ́ lọ bẹ̀ nínú táàbà rọ̀dẹ oko ṣe àròdẹ léṣe ńlọpọ̀ kété ń bẹ mo wá rí mùsùlùmí lọ́jọ́ kan nígbà ìjọ ń jẹ ọjọ́ Àlàmísì a ti máa pa mùsù tá a máa pa mùsù oríṣiríṣi ń bẹ mùsù ló lẹ̀ mọ́ ara fẹ́ǹsì yìí ló dúdú kìjẹkìjẹ yìí olóńgì ni ń fi ọsọ dẹ tọ́lọ́run bá sí tẹ́lẹ̀dùmarè fẹ́ bá ń ṣe nínú àwọn ọgbọ́n kéékèèké náà bàbá wa kọ́ wa bóyá ń rí ọlọ́kọ mọ́là mi lọ́ bá gbé ìbọn kódà kí n tún ṣe sẹ́ńdì sákàbùlà ni èéfín sábòlẹ̀ èéfín bolẹ̀ nígbà èéfín túká tán mo débi obìnrin mo bóńgènì ìbọn ọ̀bájẹ́jú àyà kan kan lọ́rùn àyà kan bá ń parí ẹ̀kẹ́ ìkankan lè yan ẹ̀yìn sákàbùlẹ̀ àyà mẹ́ta náà ló bá kódà kò jà kìtìkìtì mo sí abẹ́ rẹ̀ kò lámì dúdú bálá ẹni kò ní àmì kankan pátápátá àwọn bàbá wa sì máa kọ́ wa kìnìún kan pé tá a bá ti rú rẹ̀ torí èèyàn àwọn tó láyé tí wọ́n bá fẹ́ fún yẹn sẹ́mi sí kéèyàn tó gbé délé wọn á mọ̀ fàmì sí là kó tó di pé yóò lámì mo bá tọ́ bàpò ní tá a fi sí tí èfi sáàmì táwọn náà fi pàrọ̀ kò sí mo bá fi sí abíyá rẹ̀ mo bá papọ̀ mọ́ mo bá dórí ìtàn nígbà mo dórí ìtàn níbi mo ti ń lọ mo ti tó mọ̀ kì mo tún rókété kan inú kọ́tà mo tún ní òkété ń bọ̀ mo bá gbé mo bá fà wọn rú mo fọn méjèèjì rí mo bá wá orí ìtàn bọ́ọ̀ mo ti gbọ́bọ̀ tí ìbọn dún léra wọn wọ́n ti wò pé kí ló ṣẹlẹ̀ tí ẹ báyìí ti gbọ́mọ báwọn ẹnìkan nínú wọn náà ni ó fẹ́ láyà ọmọ kan bẹ àṣẹ ń kọ́ ní ọdẹ ṣe ọdẹ ti ẹ ní èyí tó láyà díẹ̀ OPC ní ṣe dò ní àárọ̀ ó pè mí lórí fóònù ó rí pé ń gbé táìmù gbáhùn fóònù ń bẹ lápò mi tí mò ń yọ òkété hùn bó ṣe tó wá gbọ́ mi ẹlẹ́ẹ̀kejì báyìí tó mi pé kí mo yìnbọn sí mo wá gbé mo ní ọmọ bọ̀ ẹ wì òkété ṣùgbọ́n lóńgè ní ìmọ̀ á lò ní abákò kalẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta jókòó báyìí à ń wò bàbá mẹ́rin gbàgbé ni ní tí màá kàn rí ni pé oorun òkun ẹnì kankan nu wa wọ́n sì ṣẹ́pá kójọ wọ́n sì dáná ká gbé òkété léná bá a ṣe wó lóńgè ní ti láàrin wa ni àwàtì ní tó fi wá jẹ́ ìyàlẹ́nu pẹ̀lú mélòó gbàgbé níbẹ̀ ni wípé ìgbà tí mo délé kábíyèsí Elédùmarè déédéé ibi tí ìjàmbá ti ṣe ẹran ló ti ṣe àkọ́bí ọmọ mi nílé. Kò yé mi. Déédéé ibi tí àyà tó gbà wọlé sí mùsù
déédéé bẹ̀ bí ìgbà tó bá jẹ́ pé owó bá mú ọmọ lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta iná ló mú àkọ́bí mi ní agbìyànjú rẹ̀ adúró bọ̀ Elédùmarè fún wa sí bàbá mi ń bẹ láyé ńgbà náà kò sí kù lẹ́yìn ìgbà náà bàbá ní ọmọ yìí o ò gbọ́dọ̀ sọ́dẹ̀ mọ́ tó bá tún wá sọ́dẹ̀ ó déwọ̀ fún o gbọ́dọ̀ pẹran gbòòrò mọ́ ìnínú ìyá ọmọ òun àfẹ́rẹ́ amọ́dò ní ààrẹ torí rẹ̀ ló ti kọ̀ yín lẹ̀. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tó lẹ́lẹ́rìí tí gbogbo èèyàn lè jẹ́rìí sí. ojú yẹn lé bí owó ni. ó lé bí owó níbẹ̀ iná lọ́mọ ń bá rọrùn ọmọ fi jọ́ lọ́hùn pé. ṣùgbọ́n gbà wọn èmi kà kún pé sẹ́mi ìgbà ìmọ̀ ọmọ èké ni mí kí ni mo fẹ́ kà kún pé ilé ṣùgbọ́n bàbá sọ tí bàbá ti ń ṣèwádìí ẹ̀ lọ gbogbo àwọn àgbàlagbà ọdẹ wọn ni ó déwọ̀ fún ẹran gbòòrò kódà torí ńgbà kan tí màálù mi bá já báyìí tí wọ́n bá pè mí báyìí ọmọ èké ṣé màálù ilẹ̀ mọ́ lé kí má yìnbọn sí àtájá mi bá yà dìgbò lúgbà ń bọ̀ níjọ́ náà tí wọ́n ti kìlọ̀ fún mi kódà tẹ bá pè mí pé wọ́n bá ń dúró ẹran léyà gan ẹ mọ̀ retí mi o ní lọ torí pé sẹ́mọ̀ ní tó gba odidi ọmọ lọ́wọ́ ẹni tó gbomijé lójú ẹni mọ́ ní gbàgbé ni eléyìí wọn á lọ tá a bá tún ní ká wá sọ̀rọ̀ náà gbẹ́ sẹ́mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ náà gbẹ́ mọ́ kà ní. la fẹ́ káwọn èèyàn ò gbọ́ kí wọ́n lè mọ àwọn tí ojú ọdẹ ń rí nígbò ọ̀rẹ́ ẹran lásán làwọn ń rí gbòòrò. ojú ọdẹ rí mẹ́wàá o tó wáyé pé tójú ọdẹ ń rí ń gbó ni kódà ìyá ẹni gẹ̀yìn onífẹ́ bọ́ lẹ́ran jọ àti dẹ̀gbẹ́ lọ lọ́nà kan kódà kí n kọ́kọ́ sọ ẹsẹ̀ kúkú díẹ̀ ká mọ̀ lọ jìnnàjìnnà ní etí awẹ́mbẹ̀ ńlá lọ èmi à ń pe bàrà kan ní bọ̀dà múnirú à ń pe ọ̀gá mi kan ní sákírù oríyọmí abọrẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló mọ̀ wọ́n ń pè ní oríyọmí ọmọ ọládèjì ní òkè ibodè ní dọ́bà ń bẹ̀ wọn à ń pe ẹnìkan ní lẹ́kàn ògbólánà ó fi ọjọ́ orí gbé pẹ́lú jù ẹ̀dùn jù mí lọ ṣé àwa à ń pe ẹnìkan ní wàsíù olúayé kọ́lékọ́lé èmi àti wàsíù àti mùnírù káfíńtà ni ọmọ ọdẹ ní ọdẹ bàbá rẹ̀ àwa alájà ni wàá mọ̀ rúgbẹ̀ ṣùgbọ́n èmi dẹjá dẹ̀bẹ̀ ni mí ń kájá lẹ́yìn ń gbìmọ̀ kọrun ń gbé ìpín tí mi kọ́ra àìbá àmọ́ mo mọ ẹran ń bùbá ń yìnbọn sí alájà nìbọn àìbá àmọ́ mo lè rẹ ẹran lórí òkè ń yìnbọn sí àìbá àmọ́ àwọn ajá mọ́ su ọká bẹ́ẹ̀ni ìgbà míì tí n bá ti rí pájá ń gbéra dálẹ̀ ń bómi mo ti mọ̀ pólúfà ń bẹ láàrin mi tó bá ti rí páwọn ajá bá ti ń sá padà lẹ́yìn mi tí ń gbéra dálẹ̀ tí wọ́n kọ́ mo ti mọ̀ pólúfà ń bẹ láàrin mi ṣé àdáni sì fi pàdé olúfà ni tó ra rẹ̀ bá ti mú yàn kò sí ní tẹ́yìn fẹ́ sí mọ́ bẹ́ẹ̀ni ó kú kí n máa wá kí pẹ̀lú ìbọn nígbà náà lọ kí láwọn afáyọ ká mọ̀ bọ̀rọ̀ gùn ó dún mo ti dẹnu ń bẹ̀ lálẹ́ mo ti rí àgbàdo kan bẹ́ ṣègbè ọ̀sà lọ agbèmọ̀tò wọ́n wá tàǹbọ̀ nígbà mo tàǹbọ̀ ìbọn bà wọ́n sájára parapara ó wọnú ìwà alákàlójú odò mo ní kíní yóò sì ní kó wọ́n dẹ̀ wọnú tán ó kù díẹ̀ ń ta mo fà á mo wá wò wípé lóru ejò ń fi ọlẹ́ ẹ̀bẹ̀ ìwọ̀n àti ìkìbọn sákàbò lásì ní ìbọn kejì tó já dágbóngbó tí mo gbé kọ́rùn ní òru mo bá ní jẹ́ ń jáde lábẹ́ gbó ibi mo ti ní jáde báyìí mo bá wo ọlọ́gẹ̀dẹ̀ lẹ́bọ̀bọ̀ ọlọ́gẹ̀dẹ̀ ọlọ́mọ mo bá gbébọn ó di ooo ìyí tí ìkìbọn kejì ọlọ́gẹ̀dẹ̀ kan sáàrin káàkiri mo bá sáré mú sànà mo tó fi sí ìsànà bíi méjì ìsànà ẹlẹ́ta là ń lò kò tí ì dàbí ayédèrú ìsànà tá à ń kó káàkiri sí ìsànà 3 dice yẹn ní bẹ ń gbé mi fi kọ́ bọ́n ta tèmi fi mọ̀ bọ́n ta kò tí ì dá ayédèrú gbogbo ìsànà ẹlẹ́yẹ nǹkankan yẹn àmọ́ tí ń jẹ́ ìsànà ẹlẹ́yẹ gbogbo máìmáì nǹkankan tí ń kó kí tí ń fi yìnbọn àmọ́ ìsànà ẹlẹ́ta bẹ́ẹ̀ kó ní eru kan bẹ́ẹ̀ kó ní eru kan yóò ṣiṣẹ́ tábà tún fi ṣe sẹ́ńdẹ́ lókù táà fi ṣe ẹ̀rá lókù èmi sì lélẹ̀ ara mi ò balẹ̀ débi pé kí n sọ pé ìmọ̀ lu sẹ́ńdẹ́ lédè kan sábà bá mo bá sáré tún fi sànà sí ìbọn mo bá tún yú ẹran ìbọn bá tún ní pàápẹ́ ọlọ́gẹ̀dẹ̀ ń sàṣàrè wọnú igbó inú odò nínú padò mo ní ọlọ́gẹ̀dẹ̀ tán mọ́ rẹ̀ wẹ́ tán mọ́ rẹ̀ ojú bí mùsùlùmí kò lè kú òní ibi lálẹ́ náà mo ti mú fóònù ìgbà náà sàjẹ́mù tí mo pariwo báyìí ni mò ń lò ẹ̀ ló ọ̀gá mi a níbi kan láti lọ pa àwọn ọ̀yà lọ́la mo bá wọn bẹ̀ tí wọ́n ń jẹ gan ẹyọ kan náà mo sì rí panu wọn kò sí igbó kankan tí ń bẹ ládùúgbò tí wọ́n lè lọ ní ẹ bá ní àwọn mo ní bẹ́ẹ̀ ni ẹ bá ní dà nígbà lẹ mọ́sá ká mọ́ fọ̀rọ̀ gùn
a bá kóra wà bí 5 a sì ní àwọn ajá tó tọ́lẹ̀ dá kọjá àbò ṣeré dógó bí èèyàn kan lọ́run rí ọ̀rọ̀ eku kásìfẹ́ ni ó mọ̀ adùn gangan ni ọ̀rọ̀ tí mò ń sọ ìdálé lórí. Lẹ́kan ó sì ra ajá kan lọ́wọ́ mi lọ́dún ẹni afẹ́ ni ajá tá ń wí ẹnì kan mọ̀ pé yóò gbọ̀n nígbà mo dé láti ilẹ̀ Haúsá tí bàbá mi mú dé láti Ṣúbí lọ́dún náà. Ó gọ̀ jù sùn lọ. Ó gọ̀ jù sùn lọ tó yẹ pé yóò kàn máa wo ẹran báyìí nígbà tó gbọ́n gbogbo Ọ̀yọ́ àfẹn tí ó bá boná ọlọ́mọra ní ó lóun ọmọ ajá wọn ó pa ìgalà jù kódà tí wọ́n bá yìnbọn sí gàlà ń jẹta tí wọ́n bá mú lọ wá lónìí ajá wọn pa. Yóò wà kan ajá Haúsá sì ni ṣùgbọ́n akọjá sì bọ ajá Yorùbá lè yan wọn pé pẹ̀lú ìrù rẹ̀ pẹ̀lú etí rẹ̀ gbọ́wọ́ gbogbo tó gùn jẹ̀ náà ni ó fi hàn pé ajá yìí ajá ṣúra ajá Haúsá ń bẹ ní ara rẹ̀ àtàgírí tó ní. A bá gbéra a bá gbàbẹ̀ lọ ní oko àpárá lọ́nà kásíà ni. Asáde inú gbóhùn àti kọ́kọ́ pọ̀yà kan apehoro kan apakún alẹ́ kọ̀lọ̀kọ̀lọ̀ kan jáde ńbẹ̀ nígbò dé kan náà èmi tí mo rọ́ lọ́gẹ̀dẹ̀ lóru ẹni náà mo fojú mọ̀mọ́ rí ìbọn tí mo sá lóru tí ò rò mo ti fi pa ehoro lọ́sàn-án o èmi náà mo kọ́kọ́ fi pe ehoro tí mo rò ọlọ́gẹ̀dẹ̀ sì dé fi gún àfi pòó ó tún pa káàbù again. ó tún pa káàbù egbọn méke mo sì fàdá yọnu mo bá kó ti ọlọ́gẹ̀dẹ̀. Ẹ bá tẹ̀lé. Ya àsìkò tí mo ń gbé pé ẹja dẹ̀ mọ́ ni mí bẹ́ẹ̀ náà mo ń pe àwọn ajá tí wọ́n ti wọgbó lọ ní ìmọ̀ pé àwọn ajá ti dẹ́yìn mi ṣe rí gan ọlọ́gẹ̀dẹ̀ tí mo gán ọlọ́gẹ̀dẹ̀ ń rú tí mo ní ń bí ọlọ́gẹ̀dẹ̀ bí ìgbìyànjú bá bí ajá fóògùn mo sì gbé odidi ajá Haúsá kan orí ẹ̀ sì kúrò lọ́rùn ẹ̀ fẹ́ẹ́. mo ń bẹ tán òun fò mọ́. ó fífò mọ́ tó lóun fò mọ́ mo bẹ tán ọlọ́gẹ̀dẹ̀ tó ìwúlẹ̀ wá já mo tó kíkí tó ní bẹ ajá tí mò ń pè ní adùn mo gbọ́njú bá lọ́wọ́ bàbá mi ni mo gbọ́njú bá ní ọwọ́ bàbá mi ni àbójá ni kò jù báyìí lọ tó yẹ pé tá a bá gbé inú pólí báàgì láìkàn ra yọrí rẹ̀ tàbá yìí kò sí ẹran tí èèpa lẹ́yìn ìgbà tí tá a bá yọwọ́ àwọn ọmọ ẹkùn dùsà àwọn ọkọ̀ àwọn ajá ń pọ̀ ṣùgbọ́n àwọn ajá tó sọ bàbá mi ló kọ lọ́yọ̀ tí ó gbé èèyàn fi mọ̀ tọ́ bá mọ̀ tí jóye mọ̀ tá a bá yọ dàmísà dùsà ọmọ ẹkùn ọ̀rọ̀ eku tá a bá yọ wọn kò nu ajá wọn lẹ́yìn ìgbà tẹ́mi gbọ́njú ajá tí mo bá lọ́wọ́ bàbá mi adú ni ọlọ́gẹ̀dẹ̀ ń lọ́rọ̀ ajá ń lọ. Ó bùjẹ ni. Kò bùjẹ sísá ọlọ́gẹ̀dẹ̀ tí mo ní ń sá ọlọ́gẹ̀dẹ̀ déédéé ibi tí mo ti sá ọlọ́gẹ̀dẹ̀ ní orí báyìí déédéé ibẹ̀ ni àdá ti hàn lára ajá wọn. Ajá ń kú. Fájà ń so mọ́ ọlọ́gẹ̀dẹ̀ ni. Kì í so mọ́ ìdọ́dọ̀. Ẹ̀yìn ti bí ajá kan. Mo ti bí ajá kan tán níjọ́ náà lórí ìdò ajá 3 ni mo pa ìgbà náà nǹkan sì dẹ̀rọ̀ tá a bá ra ajá ńgbà náà tó bá wọ́n jù pé àrírú ẹ̀ rí ẹgbẹ̀rún 6 ẹgbẹ̀rún 7 lára ajá Haúsá kódà kó fẹ́ ga tọ́rùn mi ìlara mo bá ajá 3 lójú ẹsẹ̀ èyí náà bá gbé mo ní máa yìnbọn jẹ ọmọ èké ń ké mo mọ̀ tí mo pé kú rọrùn ìbọn ò tún ró yẹn bá bù mí so. ní tó wá jẹ́ o ti fẹ́ yìn jẹ ni. torí pé ajá òun mo fẹ́ràn rẹ̀ bí ọmọ ni. ní tó wá ṣẹlẹ̀ pẹ̀lú odò pẹ̀lú ọlọ́gẹ̀dẹ̀ òun pẹ̀lú ìtàngbésí ayé mi ni lẹ́yìn agboolé wa àwọn bàbá mi wọ́n máa ń gbé ògùn káàkiri. Wọ́n máa ń gbé ògùn káàkiri. Ògùn inú ilé ló wà tí wọ́n bá fẹ́ bọ́ ó dàbí wọ́n fẹ́ bọ́ fọ́gọ́rùn èèyàn inú ilé wọn ti bọ́. Ìgbà wọn lọ dífá lọ́dún náà lọ́hùn wọ́n ní ọmọ yìí o ní tó mú wáyé ni o ẹ dóṣù rẹ̀ fún ẹ gbọ́dọ̀ dóṣù rẹ̀ fún ẹ sì gbọ́dọ̀ fi ògùn kalẹ̀ fún ògùn tó jógun bàbá mi títí ń bẹnu ilé ìlògùn tẹ̀ ń wò nílé wa lágboolé wa lónìí ní agboolé rìn ní àárín ilé Àjàgbá ní Ọ̀yọ́ wa níwájú ta bàbá wọn ìlògùn fi bọ́ta torí ọ̀rọ̀ yìí ìlògùn fi bọ́ta lọ́dún náà tí wọ́n rí Ògúnṣọlá ló sẹ̀kú kẹ́yìn Aláṣìírù kèétí kú bàbá ọdẹ tí ń kọrin bẹ́ẹ̀ ni Àgbérákò àwọn tí wọ́n rí Ògún nù Jàre Ìdòwú Akálà ó ti kú bàbá Ògúndára nílọ́ra ó ti kú àwọn tó rí Ògún nù lọ́dún náà lọ gbogbo àwọn olórí ọdẹ Báyọ̀lé ní rí Ògún gbé ọmọ yìí tí ẹ bá fẹ́ kí Ògún fi dá wa lójú ẹ tètè dóṣù rẹ̀ kẹsì rẹ̀ pọ̀ rí ẹ̀ ó Ṣàngó mo mọ̀ pé wọ́n máa dóṣù fún èmi mọ̀ pé wọ́n á máa dóṣù Ògún nínú ló fi jẹ́ pé ọ̀rọ̀ Ògún tó nítorí rí pọ̀ nù gbẹ̀gàn ṣùgbọ́n àwọn ètò ṣe kìmì ní làwọn ètí mo sọ ń tà lẹ́fẹ̀ẹ́ nu sọ. ní rìsáàfù nǹkan. eléhùn ó yí bóbó díẹ̀ bọ̀ ire lèmi rí jù ń bẹ ìbá wọn rí láburú rẹ̀ tó nǹkan. lọ ṣẹlẹ̀ lọ́hùn.
wọ́n ti bá wọn lọ lọ́dún kan báwọn rí. A lọ sáìdì ṣé Ilé-Ìfìnrin kọ́ ni Ilé-Ìfìnrin. Ọ̀nà yẹn mà jìn. Kì í ṣe tòsí. Ìrìn wákàtí 13 ni láti Gbólóògùn. Wákàtí 3 tẹ́ ìrìn gan ìgbà tẹ́gùn le. 13. Ìgbà tẹ́gùn 13. Ní tí mo fẹ́ sọ náà ni pé láti ibi tí láti Aragbó pọ̀ tí wọ́n kó wa lọ lọ́dún náà lọ nígbà tí búwèé tí ìdí rádaràda tí wọn ì tí ì bàjẹ́ torí pé àṣà là ń lò nígbà náà àlò òfin torí òfin ti wà Nàìjíríà nísìn kò kàn lè wọgbó ọba bó sì wọ̀ kó lóun lọ pẹran. Nígbà náà lọ́hùn mo rò pé a jọ lọ àwọn èèyàn pọ̀ tá a lọ lógun lọ́gọ́ ẹ̀sìn mọ̀ pé bàbá tó bí èmi náà lọ́mọ olórí ìgbẹ́ tí ń kó yàn lọ ni. Tí ń kó yàn lọ ni o. A kó wọn lọ mọ́jọ́ ńlá ni. Mọ́jọ́ ńlá ni o. Lédè kan sá alọ̀gbẹ́ àwa ìjọ alákọ̀ọ́kọ́ àrẹ̀gbẹ́. Ẹ̀rí kankan. Àrí kankan wọn kálukú jẹ́ nítorí ni. Ìjọ ẹlẹ́ẹ̀kejì. Gbogbo ẹni tó lọ gbẹ́. Nínú gbogbo àwọn tá a lọ gbẹ́ bóyá nìkan yìnbọn bóyá ni. Ẹ̀yin tó mélòó tẹ́ ẹ lọ. Táwa kára wa pé àṣẹ pọ̀ rárá rí bóyá bíi 40 sọ́gbọ̀n sí ọ̀nà ó lé. Tájọ́ lẹ́ran ni. Ó yá. Àbẹ́ ń ta lẹ́lẹ̀. Ta lẹ́lẹ̀ ààrẹ ran ni. Wọn ò lẹ́ran. Bàbá sì ń bẹ láyé ńgbà náà. Bàbá ní tó sì wáyé rí ìbá bàbá mi o Títú Ìṣọ̀lá Àkànbí o nǹkan kan o. Mo dúró tì báyìí nídàájíjọ́ náà. Ó pé ògùn ó sì gbogbo ẹ̀. Gbogbo ohun tó yóò lò ti rọ àrè gbogbo ẹ̀. Ẹ ń gbèsè pé tá a bá ń lọ sẹ́mi kò dàbí àwa sìn ṣe pé torí ọ̀tọ̀ ní ayé oògùn ọ̀tọ̀ ní ayé ìgbàdúrà Ọlọ́run ọba ọ̀tọ̀ bí ẹ ṣe ń wo ohun tí ò yé ọ̀pọ̀lọpọ̀ wa lónìí ọ̀kánjúà tó ti dáyé ẹlòmíín bẹ́nu wa tó jẹ́ wípé ó gbẹ́kẹ̀lé oògùn ju Ọlọ́run ọba tó dá lọ ṣùgbọ́n àwọn bàbá tó bí wa nígbà tèmi gbọ́njú o wọ́n gbẹ́kẹ̀lé kí wọ́n pe Ọlọ́run nílànà tí wọ́n gbà mọ̀ Ọlọ́run náà sì dá wọn lóhùn ju pé kí wọ́n máa gbàgbàdà kaná lọ. Àwọn bàbá àti ẹ̀ bá ń lo oko gbogbo tó jẹ mọ́ nǹkan sàárà ni wọ́n ní ṣé àádùn la fẹ́ sọ ni ṣé ṣúgà la fẹ́ sọ ni ṣé ẹfun la fẹ́ sọ ni ló ṣe pàtàkì ńgbà náà lọ lédè kan sá bàbá ṣe tutù nǹkan kan ọyá àkàn bọ́bí gbé kínní lọ ojú àbàtà ilé bá sì ní ètùtù nù òtútù nù ojú àbàtà tó bí rúbí síbi oríta tá ti yà lókè òun ságbé tutù lọ ṣe ògbé àdúrà tí wọ́n ṣe sí ògbé tutù kalẹ̀ ògbé tutù kalẹ̀ tán ojú ọ̀run ó ní hihihihihi Ọlọ́run rẹ́rìn ayọ̀ sójú oṣù ni òjò sì kù hihihihi Ọlọ́run rẹ́rìn ayọ̀ láti bẹ̀rù sí irú bí ńgbà tí ń fi débi ó di pararara omidé nígbà tá a fi sọ pé awolẹ̀ wà wọn kálukú ń palẹ̀ mọ́ pé àárín ẹ̀rùn nínú ìparí oṣù kejì sóṣù kẹta nígbà tó ń kálukú ló mọ́ kó oúnjẹ kankan omi ti gbóúnjẹ lọ́wọ́ ẹlòmíì asásáré mú láìlọ́nù ẹni tí ó sáré lọ bẹ́ àgbọn du asásáré bo ẹrù wa mọ́lẹ̀ káàkiri gbogbo wọn tó dẹná lálẹ́ lọ́dún náà yìí lè gbàgbé à ń pe ẹnìkan ní Akímù Olójúlé kò dẹ̀gbẹ́ dáadáa mọ́ òun náà ti di ọdẹ tó náà jókòó tí ń dáyàn lóhùn nínú Ọ̀yọ́ iná ló náà wà òun ló kọ́kọ́ pa òǹdè nìkan mọ́júmọ́ ọjọ́ náà. Òjò yẹn sí náà ni. Òjò tẹ bá ń gbọ́ ó kọ mi sí náà ni lọ́dún náà lọ. Nígbà tílẹ̀ mọ́ arẹ́ran abitete tó yẹ pé yóò tó 10 tí wọ́n pa lọ́dún náà. Ní Lébà. Nítorí mo fẹ́ sọ pé ire ìbẹ̀lẹ̀ ní rí èmi ò rí láburú rẹ̀ bí mo ṣe kájálẹ̀ tẹ́ bàbá tó ṣe gbogbo ẹ̀ tó ń jọ́ náà lọ àmọ́ pa kankan lẹ́yìn ìtàn ẹran táwọn ọdẹ máa dájọ́ ó lórí ìgbẹ́ngbà náà ńlá rí sàjọ. Gbogbo àwọn ọdẹ yẹn wọ́n pẹran. Alájàpá àwọn ajá àti amíyàn ṣe gbọ́n tó pé òtò ló jọ wọ́n lójú kó ló gbòjò àwọn ajá bàbá mi lójú kódà tẹ́fọ̀n bá ń bẹ ń gbó wọ́n lè dá lulẹ̀ ṣùgbọ́n wọn ò dá dúró kò sí ti ń jẹ́ pà nígbà náà lọ torí bàbá tájá bá ti ń lẹ́ran wọn ò ní tó mọ wí ní iná lèmi náà sì mọ wí tẹ̀lájá ìyìnfẹ́ mọ ẹran abìjọ ọ̀hún nígbà náà eégún sì ń bẹ mo lè sáré mo sì kí ìyìn sì ga à ń pe bọ̀dá kan ní Jẹ̀lílì Olójúlé ọmọ bàbá mẹ́ta tá a bá jọ kò sí kò sọ́ọ̀gì eléré rẹ̀ à ń pe bàbá kan ní Láìsí Ìbásọ̀run òun fẹ́ẹ̀ ni àgbàlagbà òun náà ló tún fẹ́ẹ̀ dàgbà jù lọ́yọ̀ọ́ lónìí à ń pe ọ̀gá mi kan ní Alátìṣe Abudu tí wọ́n bá ń sọ̀rọ̀ àwọn èkùlù èèyàn tá à ń sọ̀rọ̀ agoro èèyàn
tàkásùfè eléré tí èrè wọn tá a bá ń yọwọ́ láìsí ìbásọ̀rùn tá a bá mú abudu alátiṣe ẹ̀yìn ẹgbẹ́ mi tí a jọ sáré inú pápá ó sọ wọn o nígbà náà ṣùgbọ́n tọ̀tọ̀ ni irú abudu alátiṣe nísìn àwọn ní gúrùpù tí wọ́n fi lọ ọ̀gbẹ́ tí wọ́n irú aláìsí òun nísìn àwájọ ọmọdẹ̀gbẹ́ pẹ̀lú àwọn bàbá mẹ́ta ni àtàwọn ará àwò kọ̀ọ̀kan àwọn ará Ọ̀ṣun kọ̀ọ̀kan àṣàpàyàn kan jọ mo ní láàmì kò lè tẹ́mi lọ́rùn bí ó gba àwọn ṣe pẹ́rìn kémi náà má pẹ́rìn mo rí sàwà ewújù kan òkété kan lókè ń lọ dẹ èmi náà lónìí ń fẹ̀jẹ̀ síbi oògùn ìbọn tí mo fi mọ rúgbẹ̀ mo bá ṣèbọn mo bá kó gan mo bá mú gàǹgàǹbú tá a fi mọ hú ilẹ̀ mo bá má dà ìyìn sí má sáà dẹ ṣùgbọ́n ìyìn máa dẹ́ mọ̀ ọ́rùn mọ́ pé ń sapá ń gbèsè pé mo gbẹ́kẹ̀lé àwọn ajá pé kò sẹ́ran tí ó sì mo bá pa àwọn ajá ò dáhùn mo tún lọ fokùn sí yéyé tó gbọ́n lọ́rùn ó tẹ̀lé mi nígbà dojo odò tájá jápìtì báyìí òkun yọ lọ́rùn ajá o ń mẹ́jẹ̀dé ilé ìdí ògùnṣẹ́ àì ti darí ìgbẹ́ tí gbogbo àyàn ti ń kọ́ran bóyá bí aago 5 rọ̀lẹ́ mo bá lọ bí ojú ohun mo ṣe dóbi ojú ohun tí mo tọ́ bọ̀ báyìí mo tún rẹ̀ ha òkété ń bẹ́nu kínní púrapúrapúra mo tẹ́ ìbọn lẹ̀ òkété bá ṣẹ́ níbi òkété ti ṣẹ́ àwọn ajá yìí ti padà mo bá ilé ìbádà wọn mo kàn gbébọn mo bá fìbọn lé òkété lọ ń papá òkété wá dábẹ́ pàǹtí kan òkété wọbẹ̀ òkété jáde lódì kejì tó ti ń pé tèmi náà fi ń pera mi lọ́dẹ tí mo fi máa ń yìnà gé tó ti pa látọ̀dọ̀ náà àìparọ́ tí àwọn ọmọ àtẹ́lómi ó parọ́ túùpù 100 mo ti pa ìmọ̀dó 30 mo ti pa èmi náà bá ń pa kúnnúgbá ṣé ẹlẹ́rìí rẹ̀ wà èmi á máa béèrè lọ́wọ́ ẹlòmíì tó bá dìjà láàrin ẹgbẹ́ ọdẹ láàrin àwa tá a jọ jẹ́ kókó wa nígbà tí mo wà bẹ́ẹ̀ hàn gan báyìí mo sì rí nǹkan ló sì pọ́n dò mo tún wò ẹran ni irú ẹran wo ni ọ̀rọ̀ mò ń bá bọ̀ yìí ìbọn kúnkúlù náà ni àyà mélòó sì ní gbà náà kò dàbí àwọn àgbẹ̀dẹ ẹ̀sìn tí ẹ ń sòkòtò tó kò tó ń yọ báyàn wájú tó yẹ pé Ọlọ́run ló lẹ̀mí ẹnìkan jẹ́ òní ó ṣepo ògùn mo ní kò ṣepo ògùn irin tí wọ́n ń lò ní ìsìn tó dàbí irin ìgbà tí wọ́n fi bíá ni mo ti ń lo òkò tó kan ní ìsìn tí bàbá mi gbé fún mi nọ́mbà 2 ni mo ti ń lo sakabula ní ìsìn yóò ti fẹ́ mọ súnmọ́ ọdún 14 lókùn pẹ̀kùn tó wà ń sábó tó kùn ló ṣe àti ìyọ́ láti gbà náà bọ́ọ̀nà títí bẹ́ẹ̀ náà ní bẹ́ẹ̀ tí wọ́n sì mọ̀ pé ọdún 14 ní ìsìn ojú sì tó ti là mo sáyìn ìbọn sí ẹran káà ẹran bá dìde nígbà ẹran dìde bí ẹ̀sìn èmi họ bàbá ẹran wo ni ó ń dè ìgbín táwọn ìtò ń dè ìgbín àkọ́gbọ́ pé ẹ̀ ń sáré bọ̀ ni kódà ìjàmbá ò ṣe rí pé kí wọ́n tá mọ̀ rí báyìí gbọ́n bọ̀ rẹ̀ ìjàmbá ò ṣe rí àgékù àwọ̀ rẹ̀ téèyàn bá fẹ́ rí báyìí mo lè rán yóò sèyàn sí pé ẹ bá mú awóńdè ìgbín tí ń bẹ lórí tébù wáyé ń bẹ́ẹ̀ tí ń dán fẹ̀gbọ́n rẹ̀ báyìí mo ti ń báyìí tẹ́ ẹ bá rí awọ màálù lẹ́pẹ́ èmi kàn sáyìn ìbọn sẹ́ran bẹ́ẹ̀ mi ṣe rí tí mo ti rí pé ìwọ ni hàn kẹ̀kẹ́ nínú pàǹtí ìyá nítorí wáyà lẹ́nu pé òǹdè ìgbín mo yìnbọn sí òkú òkété mo kọ́kọ́ rí nílẹ̀ táyà kọ́kọ́ pa o òǹdè ìgbín dìde ó lọ ṣùgbọ́n bó ṣe lọ tó sáré bí irú títì tí mo tọ ẹsẹ̀ rẹ̀ lọ báyìí nígbà mo sáré padà tẹ́lẹ̀ náà sẹ́mọ̀ wọ́n ní àkótá gírí ejò kò sí bẹ́ẹ̀ yẹn ti fẹ́ rí nǹkan tí ìtẹ́ yóò bá yẹn lẹ́rú lóòótọ́ ọdẹ ni mí ṣùgbọ́n ó bá mi lẹ́rú mo sáré padà yín nígbà máa tọ ẹsẹ̀ rẹ̀ ń dèbí iwájú mo rí ìpọ́n ni bàbá sì máa ń lo kíní kan tí máa láàgbọ́dọ̀ ló láàrin ìyàfi tá a bá dẹ́dẹ̀gbẹ́ lọ ìsọ̀ kankan ṣe ọmọ èké wọ́n ní ọmọ èké tó sóògùn kígbẹ́ ni ẹgbẹ́ rẹ̀ ní ìbájá èmi ò fẹ́ gbẹ́ mi bájá o ẹranko gbó mo lọ fi mọ́ bájá ń gbá náà mo bá lọ dé bá àdúgbò mo sáré wa kì í gbé pé kò sí ní bàbá ó ṣe ń lé èmi náà ní ń páàkì ọ̀pọ̀lọpọ̀ sínú báàgì wọ́n ń pe báàgì ní pọtimọ́tò ni bàbá máa ń pè ń gbà náà bí báàgì táwọn ní báàkì ní máa lò ní ìsìn tó jẹ́ black and òun tiẹ̀ ó ní ṣéèpù gun mẹ́rin dáadáa tó yẹ pé ó rẹ̀ ò lè gba agolo bọ́fìtà bí bàbá ó ṣe kó agolo glucose oríṣiríṣi òkà nǹkan nítorí ó lè ṣe ìwọ̀n ńláǹfà jíjà bàbá ṣe èèyàn ẹbu oríṣiríṣi bàbá máa ń kónú rẹ̀ lédè kan sá wọ́n bá lọ mú kinní mo ṣe lọ́wọ́ kan mo rí bí bàbá bí sí nínú bọ́tímọ́tò wọn mú bàbá ó mọ̀ wọ́n bá gba bí ẹran kò kú ṣe bí èjìnà kí lóyún bá síbẹ̀ mo lókété ni mo sì gbókété káàdì ògùn ẹ mọ̀ wí jẹ́ o ẹjẹ́ wá ní ògùn mo ń bọ̀ mo sá lọ bí pọ́n padà èyí tó ti gbẹ ìlé fi sí èyí tí ó ti gbẹ mo sá fi sí bí ọ̀nà 3 ìlé tọ ẹsẹ̀ pọ̀n mọ́ mo ti tún bọ̀ kì mo bá ń wá lọ nígbà tí máa fi rìn bí irú bí sí 6 mo ti bẹ̀rẹ̀ ńlẹ̀ láàrin pápá pọ̀ yẹn lópo màálù
ẹran ẹ̀jẹ̀ ti tán lára rẹ̀. Bàbá ọdẹ pẹran òkú bí bàbá ọdẹ ò sì gbẹran ìpẹran òṣòro bí ìrù ẹran. Mọ̀ ń bọ̀ ẹ jẹ́ ká gbà pé part 1 ètò yín òun nìyẹn. Kí ni fóònù nọ́mbà yín? 090 3310 3083 WhatsApp. Ẹ wí lẹ́ẹ̀kan sí. 090 3310 3083.